ẹ kú ilé o bàbá ti ẹni pẹ́ ẹ kú àti làákìrẹ ẹni bàbá wọlé balẹ̀ ìlà pọ́ńkì ẹlẹ́gbẹ̀rún àdá bàbá délé ìyálé ìlà pọ́ńkì ẹlẹ́gbẹ̀rún ìgbàkọ́ mojúbà mi pàgúmọ́wọ́ o mo sì tuntun mo wọlé awo ìbà ni wọ́n fi òníjú eré ìmẹ́dọ̀lá mo kí wa káàbọ̀ sórí ètò kò gbọdọ̀ parun ní àti iléeṣẹ́ Kwara TV tí ó kalẹ̀ sí àpáta àkùbá nílùú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara níbi tí a ti ń dá bí ẹdun níbi tí a ti ń rọ̀ bí òwe níbi tí a ti ń figi lugi kálíbà gbọ́wọ́ pẹ̀ èmi tí tòótọ́ Saliu Babatunde Bakare agbásàdìyí fún gbogbo ìlú Ìsẹ́yìn bá pìtẹ́ Yorùbá ẹgbẹ́ akọ́mọlédè ti ìpínlẹ̀ Kwara èmi náà sì tún ní ààrẹ àgọ́ àṣà Yorùbá fún ìpínlẹ̀ Ọ̀ṣun. ọmọ tá a bá sọ ní Adégòkè tí ò bá lè gẹnu ọ̀nà mọ́ ó yẹ kí a lè pa orúkọ ẹni náà dà. lórí ètò kò gbọdọ̀ pa lónìí a fẹ́ ṣe àlàyé lórí àwọn ọ̀nà èdè Yorùbá tí àwọn onígẹ̀ẹ́sì ń pè ní Yorùbá figures of speech. Yorùbá figures of speech. ohun tí lè fi pẹ́rẹ́ bẹ́ẹ̀ ni wípé bàbá wa olóògbé Babátúndé Aliu Fáfúnwá tí a mọ̀ sí Babs Fáfúnwá olóògbé Akínwùmí Ìṣọ̀lá olóògbé Ṣùpọ̀kọ̀ṣẹ́bẹ̀ní Aládìtúwé olóògbé Adébáyọ̀ Fálétí wọ́n ṣiṣẹ́ kan ní ọdún 76 tí wọ́n pè ní Ifẹ̀ Research Project Ifẹ̀ Research Project kí ni wọ́n ṣe wọ́n kó àwọn ọmọ ìpele méjì sí kíláàsì wọ́n fi èdè òyìnbó wọ́n fi kọ́ àwọn kan láti primary 1 ní primary 6 wọ́n fi èdè Yorùbá wọ́n fi kọ́ àwọn kan primary 1 ní primary 6 wọ́n wá kó àwọn èdè papọ̀ sínú kíláàsì kan wọ́n wá fi èdè Gẹ̀ẹ́sì òyìnbó wọ́n wá fi béèrè èdè ọ̀lọ́wọ́ wọn àbájáde rẹ̀ àwọn tí wọ́n fi Yorùbá kọ́ wọ́n ṣe dáadáa ju àwọn tí wọ́n fi èdè òyìnbó kọ́ lọ. kò sí ibi tó dàbí ilé lẹ́yẹ ń fọ̀ òun kò má sí ibi tó dàbí ibi tàbí mi nílẹ̀ Yorùbá ní Nàìjíríà kò má sí ibi tó dàbí ibi tàbí mi. iṣẹ́ tí wọ́n ṣe yẹn ó fi pàtàkì èdè Yorùbá hàn. bákan náà bàbá wa ọ̀mọ̀wé olóògbé Adémọ́lá Ọdẹ́tọ́kun tí ó jẹ́ aṣíwájú ẹgbẹ́ akọ́mọlédè àti àṣàpínlẹ̀ Kwara ti tàná wọ́n jẹ́ kó yé wa wípé ohunkóhun tí wọ́n bá fún wa ṣe àkọ́kọ́ gbọ́dọ̀ gbé sí Yorùbá náà èdè Yorùbá òun la fi ń ronú béèyàn bá sùn tó bá lálàá èdè Yorùbá ni ó fi lálàá tó bá béèrè kankan lọ́dọ̀ wa á kọ́ gbé sí Yorùbá náà ká tó dáhùn kí wọ́n ló dé tí a fẹ́ kí èdè yóò parun kò gbọ́dọ̀ parun tó ta bá sọ̀rọ̀ nípa ọ̀nà èdè Yorùbá ó bẹ̀rẹ̀ tá a bá sọ wípé èyí àtiró ohun ẹgbẹ́ ìbàlẹ̀ tí eégún àtiró jáde ní ìgbà tí èyí àtiró tó ohun ẹgbẹ́ ìbàlẹ̀ tí eégún àtiró jáde nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ Yorùbá kà ń sọ yìí òun náà ni àwọn òyìnbó ni wọ́n bá tí wọ́n bá wa túnṣe nígbà tí òwò ẹrú parí tí a mọ̀ sí transatlantic slave trade tó parí. torí náà àwọn èdè Yorùbá tó kó parun òun náà ni àwọn èdè Yorùbá torí pé èdè Gẹ̀ẹ́sì kò jẹ́ kí ẹ̀rìndínlẹ̀ tiẹ̀ mọ Yorùbá sọ mọ́. ẹ jẹ́ ká mú láti orí òwe tí a mọ̀ sí proverb. Yorùbá ní òwe ní ẹṣin ọ̀rọ̀ báyìí sì ni ẹṣin òwe. pípa ló ní à ń pa òwe
bí a bá sì bẹ̀rẹ̀ sí ní lo òwe yìí ó máa ń jẹ́ kí ọ̀rọ̀ kó túbọ̀ yé wa dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ onímọ̀ lítírésọ̀ tí wọ́n jẹ́ akéwì tí wọ́n jẹ́ òṣèré náà ni wọ́n ṣe àmúlò òwe yìí napánẹsẹ̀ nínú ìwé wọn. A ní àwọn òwe tí ó jẹ́ ìfẹ́dòwe tó ṣe wípé ìtàn kan ló ṣẹlẹ̀ tí ó mú kí òwe yìí wá gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Akíní jẹ́ akíní, àfihàn jẹ́ àfihàn. Èwo ni ẹ̀lẹ́ ará Ìjàyè tí ó kọjá ní Dògbọ́lá àbí kókó lẹ́nu bí ẹṣin. Bí ẹ̀ka bá fẹ́ tú àṣírí wa tó bá fẹ́ fi wá hàn á mọ̀ lò òwe yìí. Ìjà ń lò mọ́ prófáàbù Gẹ̀ẹ́sì kò yẹ ká mọ̀ ti Yorùbá mọ̀. Akímọ̀ ìyá tó jọ̀sọ́ lọ ìtẹ́dòwe ni. Ọmọdé gbọ́n àgbà gbọ́n láti dálẹ̀ Ifẹ̀ ìtẹ́dòwe ni. Ọmọ wo ló wá jókòó láti wádìí ìtàn náà nígbà tá àti ẹ̀pọ̀ òwe yẹn mọ́. A ní àwọn òwe tí ó ti nú ọrọ̀ ajé wá. A ní àwọn òwe tó ti di ìgbéyàwó wá. Máa ní ẹ̀tọ́ ń gbé ìyàwó bọ̀ abá kì í garù. Nǹkan túmọ̀ sí ni pé nǹkan tó jẹ́ tiẹ̀ kò yẹ kí o mọ sáré nípa rẹ̀. Irú àwọn yẹn ó wà tó yẹ ká máa lò tó fi ká ẹ̀yìn yìí ó gbọ́ Yorùbá. Tábàdà ti sọ̀rọ̀ sí wa á tètè lè mọ̀ pé ẹ̀kan báyìí ni wọ́n sọ fún wa. Tábà kúrò níbi òwe a ní ohun tí a ń pè ní àkànlò èdè táwọn ní Gẹ̀ẹ́sì pè ní idiomatic expression. Idiomatic expression. Àwọn àkànlò èdè yìí náà wà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa àti ẹ̀mọ́ àti ẹ̀ló. Tẹ́bá bí ọmọ ní nǹkan ọba wàjà ní àjà tó wà gbójókè. Kí lẹ̀ ń wá ẹ̀yin lẹ sọ pé ọba wàjà torí pé kò mọ kí ni wàjà jẹ́. Àkànlò èdè yìí ó ṣe pàtàkì púpọ̀ tí a lè máa ṣe àmúlò. Mo bá sọ fún ọmọ kan yìí pé mo fẹ́ nẹsẹ̀ lọ yóò pé ẹ fẹ́ nẹsẹ̀ yóò máa wo ẹsẹ̀ yín kò mọ tí jẹ́ nẹsẹ̀ lọ. Bí arúfin ẹsẹ̀ ké fi àwọn ọlọ́pàá ó nà pápá bora ó nà pápá bora ó nà pápá bora pápá bora yóò wá dàbí èdè àjèjì létí wọn torí pé kí ni wọ́n sọ. Àwọn òbí náà sì ní àìsọ́ sí wo sí ọ èmi tí mo sọ̀rọ̀ yìí èmi náà pé yú ẹ̀bí tàbí nígbà tá a náà wà ní Gíwá akọ́sára ògiri ni do not speak vernacular. Vernacular speaking is prohibited. We speak English. Kí a ṣe kọ́ sí ara àgbẹ̀ náà wà nìyẹn. A wá sọ èdè Yorùbá a sọ èdè àkúrẹ̀tẹ̀ tó wá di pé àwọn ọmọ wa wọn wá gbọ́ Yorùbá yìí mọ́. Ó sì yẹ ká lè máa ṣe àmúlò àkànlò èdè dáadáa. Ọ̀kan wà tó ṣẹlẹ̀ ọmọ kan là bàbá àti màmá wọ́n jókòó tira wọn. Ọmọ wa dé obìnrin àmọ́ mi àlejò mi ti dé o kẹyẹ bú mi. Bàbá bá wò níbo la ní mo lọ́gbà wọlé. Màmá ní ẹ̀mọ́ èmi ní bá wí. Ìwọ ló bá wí àlejò wọn ló dé. Ó yé ìyá ó yọ ọmọ àmọ́ kò yí bàbá. Ẹ̀yin náà rí lé bẹ́ẹ̀ ni àkànlò èdè ni èdè awo ni wọ́n sọ bàbá yẹn wọ́n sọ ọ́ nù pátápátá. Àwọn tí àkànlò èdè tó fi wúlò yẹn gbogbo ẹnu náà kọ́ la fi sọ̀rọ̀. Káwa máa lo àwọn àkànlò èdè yẹn láti lè wá kókó ọ̀rọ̀ wa láti lè wá gúnlẹ̀ láti lè jẹ́ kí ọ̀rọ̀ tá à ń sọ kó túbọ̀ lóòrì ní ọkàn ẹni tí à ń sọ sí. Ò gbọ́ ewé soko lẹ́ni o ewé soko mọ̀. Ẹ tó ṣe ti mọ̀ tí òògùn bá bàjẹ́ tí òògùn òṣìṣẹ́ mọ́ wá ní ewé soko. Ṣùgbọ́n ọlọ́gbà ọ̀wọ́ àsí tó bá ní ewé soko yóò máa wo ewé ó soko. Àfẹ́ kó parun kókó tá a fi gbẹ́tò ìkàlẹ̀ nìyẹn. Àfẹ́ kó parun. Ẹ jẹ́ kí a bọ́ sí àfiwé. A ní àfiwé méjì. A ní àfiwé tààrà tí a mọ̀ sí símílì. A ní àfiwé ẹlẹ́lọ̀ tá a mọ̀ sí mẹ́táfọ̀. Báwo la ṣe ń lò ó? Ẹ bá lò fún ẹlòmíì lénìí yóò lọ bú un ni. Ó bú ẹ. Àwọn ọ̀rọ̀ bíi rí bí dàbí ní atọ́kùn fún àfiwé tààrà.
àfiwé tí ò rújú ó funfun bí ẹ̀bùn òwú atọ́kùn ètò kọ̀dọ̀ ọlọ́pàá ó dúdú bí kóró sí òrújú tó bá ti bọ́ kóró sí tó ti rí ní ó ti bẹ̀ tó wù rẹ́gí ni bí ìdúdú ẹ̀fọ́ láti fi ní àfiwé tààrà ó hàn bí rẹ̀ àwọn ìpè ìrẹ̀ máa hàn ó gbóná bí ajere àwọn ìpè ajere gbóná tábà ti rí atọ́kùn preposition atọ́kùn bí rí bí dàbí àtìlọ́kọ́ lẹ́yìn ọ̀hún àfiwé tààrà ni àwọn ní àfiwé ẹlẹ́lọ́ àfiwé ẹlẹ́lọ́ yẹn òun rújú tábà ti lè lu àfiwé ẹlẹ́lọ́ yẹn àwọn awo kí ni àbùdá ó mọ̀ ga ẹ̀jẹ̀ àgbọ̀ ìbá rárá characteristics ni characteristics òun àbùdá nǹkan ti lè dá àbùdá àwọn àwọ̀ àbùdá o gẹ́gẹ́ bí àpẹẹrẹ bàbá ńlá ṣé àṣàkẹ́ ẹlẹ́dẹ̀bẹ̀ ni ẹ wá wo dádì àǹtí àṣàkẹ́ lè pèrè ẹlẹ́dẹ̀ ni ẹlẹ́dẹ̀ ni àti eyín ní bàbá àyè ẹlẹ́dẹ̀ ni àwa jókòó àwa lọ wo ẹlẹ́dẹ̀ kí ni àbùdá ẹlẹ́dẹ̀ àkọ́kọ́ ẹlẹ́dẹ̀ dọ̀tí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́dẹ̀ gbígbọ́ nínú méjèèjì àṣàkẹ́yẹ ti nìkan bóyá ó yá jì àkódà fífẹ́ láwà ó ń bímọ kó tó wà ní ẹlẹ́dẹ̀ ni tó bá sì dọ̀tí tó bá rọ́bù wò ní ẹlẹ́dẹ̀ ni àmọ́ bàbá ò fẹ́ pè ní ọ̀bùn kò fẹ́ pè lọ́bù àjà lọ́mọ ẹlẹ́dẹ̀ mọ̀ ni kò fẹ́ pè ní ọ̀bùn ìyẹn ni a pè ní metaphor tí a pè ní àfiwé ẹlẹ́lọ́ tó bá pè yẹn ní ọ̀bọ báwo ní sọ̀bọ o ọ̀yà ni ọ̀bẹ ọ̀yà ẹ ló ń sọ ṣùgbọ́n ẹ̀mọ́ kan sọ́kà ọ̀yà ni ó ń bẹ tó bá dé pọ̀ ní ìdíwó ni ló bá di gbọ́n àfiwé ẹlẹ́lọ́ ni ọmọ bẹ nǹkan bá pè sí ẹ wá pè ní ọ̀yà ẹranko ní ọ̀yà kì í sọ̀yà ṣùgbọ́n ti ní àbùdá ẹ̀ tó bá pè é ní ọ̀bọ bí ó fẹ́ràn kó máa dògèdè ó fẹ́ràn kó máa bẹ́ mọ́ èèyàn àwọn kan báńbáńbáń ò ní àmọ̀ sí àfiwé ẹlẹ́lọ́. ọdún 1978 nígbà tí olóògbé Adépọ̀jù tí ó kí olóògbé Adépọ̀ ó ní gídá kìnìún orí ìtàgé ti kẹ́rù sí kòtò kìnìún orí ìtàgé ó fi Adépọ̀ ó fi wé kìnìún tó bẹ́ sẹ́ máa ń pè tó máa bú ó wá fi sí nígbà tí Ọọ̀ni wàjà wọ́n ní eré lọ nígbó ìgbó kan gbogbo àjàdùkọ́ ìdàtàn gbogbo ìgbémi tìtì wọ́n fi Ọọ̀ni Ifẹ̀ wọ́n fi wé erin wọ́n fi wé àjàdùkú pé bẹ́ẹ̀ ṣe tóbi tó àwọn káwọn yẹn ìgbẹ́ káwọn ọ̀dọ́ káwọn mọ ẹwà tó wà nínú èdè ká sọ káwọn èdè kó parun torí àwọn tó ṣe kíni torí àwọn tí ó ń bọ̀ lẹ́yìn. a ní tí a pè ní àsọdù àìpàbọ̀ gbogbo ẹ̀ náà ní yí ọ àìpàbọ̀ tó ní àsọdù ní pé ká pọ̀ lórí nǹkan ká sọ ọjà àbí tó yẹ ká fi kàránà kí ẹ fi kàránà sí Yorùbá pè ní àsọdù. ọjọ́ tí Gbémisọ́lá ń gbé fàyàríyàwó a fi ilé pọtí a fi ọ̀nà òrùka a fi gbogbo agbada dìran àsọdù ni. ilé mélòó lọ fi pọtí ọ̀nà mélòó lọ fi òrùka agbada mélòó lọ fi dìran wọ́n kàfẹ́ ká mọ̀ ní pé ìgbà táwọn ṣèyàwó jíjẹ mímu ó pọ̀ báwa ní àfilé pọtí àfọ̀nà òrùka àfi agbogbo agbada àfi dìran àsọdù nìyẹn àìpàbọ̀ àsọ̀rọ̀ ìyẹn káàdùn fúlẹ́sì kìláàmù. ṣé fúlọ́dàmì ni bí òtò bá rọ lẹ́ máa lọ bí òtò bá rọ lẹ́ àsọ̀rọ̀ ní o bí òtò bá rọ lẹ́ ìlú jáde o. ṣùgbọ́n kàfẹ́ kábà ní pé kò sí tó lè dábì dúró tí ìfẹ́ sí orí ètò tó gbọdọ̀ pánú dẹ́dẹ́ máa wá àná sẹ́kọ́ndà bọ̀dá bí òtò bá rọ lẹ́ máa wá àsọdùn ni o
bó lè bá pọ̀ gan kà pé iná ní bákàrè mo ní sẹ́ńtírì nílé wá program lẹ́nu èmi sọ fún ìyá pé ojú àwọn tá à ń pè ní àsọdùn nìyẹn hyperbole àsọdùn nìyẹn tábà tún kúrò níbẹ̀ yẹn a ní tí à ń pè ní fífi ọ̀rọ̀ jẹ́bọ̀ irony gẹ̀ẹ́sì rẹ̀ àmọ́ ṣùgbọ́n Yorùbá rẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ni ẹ lọ sí kíláàsì ẹ bí ọmọ léèrè ẹ kọ́ ẹ̀ kékeré léyìí yóò sọ fún ẹ ní English nípa irony kí ni Yorùbá rẹ̀ ó di gbọ́n. àwọn bàbá wa àwọn ìyá wa láti péré sí láti jẹ́ wa lẹ́gbọ̀ọ́ láti fi ọ̀rọ̀ yẹn kọ́ wa agbẹ́dúbá ni wo onígbà mo jáde lọ kí n tó dé sílẹ̀ kó débi ká lè kẹ́rẹ́jẹ́ nǹkan ni. ìrìnkẹ́ tí wọ́n fẹ́ kó ṣe lẹ́sọ̀ fún un pé má jáde nílé o má jẹ́ kẹ́rẹ́jẹ́ nǹkan ni. Fọláṣadé tó bá ti jẹun tán àwọn yẹn mọ́fọ́ òkú fọ́ wọ́n ti ẹlẹ́gbẹ̀ẹ́ ni pé kó àwọn yẹn kó ṣe jẹ́jẹ́ kó wọ́n tó kó fọ́ Yorùbá dùn gbọ́ gẹ́gẹ́ bí ètò àbàkan lò Yorùbá dùn gbọ́ ẹ wo ọ̀nà tó bá sọ̀rọ̀ fọ́mọ yẹn tí ó ti yé mo ti lọ gbogbo oúnjẹ tó àwọn ilé ikọ̀ fi ṣòfò tán wọ́n sọ fún pé oúnjẹ ti wọ́n kó ṣe ìwọ̀nba tá lè jẹ kó má jẹ́ kí oúnjẹ ó ṣòfò àwọn ọ̀rọ̀ yẹn ni à ń pè ní ẹ̀gọ́ nígbà tí ẹ gbé omi dé dáàbì mo ti gbé omi dé dásílẹ̀ lára yìí ó sì dásílẹ̀ lára kíá ẹ̀yìn ẹ̀yìn ìdásílẹ̀ lára wọ́n ní gbọ́dọ̀ ẹni ò bá gbẹ̀gọ̀ àyẹ̀bẹ̀ ọmọ yìí ò mọ̀ túmọ̀ rẹ̀ ni mo ti gbé oúnjẹ dé gbélé ní lórí ó sì dé lórí torí pé ènìyàn àná lò ó tó bá pẹ́ bá lò ó ni láti lọ́wọ́ sọ fún wa pé gbèsè lè tábìlì ọ̀nìyẹn lẹ́yìn yẹn a ní tí a ń pè ní àkàwé analog ká fẹ́ sọ̀rọ̀ kan ká wá kọ́kọ́ fi àwọn ọ̀rọ̀ kan ká mọ gbéléra wọn kí nǹkan tá a fẹ́ sọ nígbà yí wa ìlú wa sọ wípé ọ̀rọ̀ ò pọ̀ àkàwé ẹ̀ ló pọ̀ ọ̀rọ̀ ò pọ̀ àkàwé ẹ̀ ló pọ̀ ohun tó jẹ́ kókó nǹkan fẹ́ sọ ló máa hàn nísàlẹ̀ àwọn ọ̀tá bá sọ ní ìlà kínní kejì kẹta kẹrin à ń fi wọn àfẹsẹ̀ àkàwé ni àwọn ni à ń pè ní àkàwé ẹ jẹ́ ká wo àpẹẹrẹ ikú tí ó pọ̀ dé ó ń bẹ nínú apó ikú tí ó kùnùwẹ̀ ibẹ̀ láti odò ikú tí ó polisi náà ibẹ̀ láàyè obìnrin ohun tá a bá fẹ́ ló pa ni ohun tó jẹ́ kókó ní wípé nǹkan tá a bá fẹ́ òun ló pa wá nǹkan tá a bá fẹ́ ló kó jà bàbá wa wọ́n kọ́kọ́ wá sí àwọn àkàwé èyí tó ti jọ tó jẹ́ similarity rẹ̀ wọ́n kọ́ tì síwájú náà ká tó fi ibi tí wọ́n lọ sí. Abẹ́rẹ́ kì í kọ́ wá sọ̀rọ̀ kọ̀ọ̀kọ̀ kì í sì kọ́ owó dùn ohun tí bá sọ lé ní mọ́kọ̀ sí mi lẹ́nu ọmọ ọdún kọ̀ọ̀ sí lẹ́nu àyè náà kí ni àkàwé náà ni tó ti yé àkàwé àkọsọ ọ̀rọ̀ kan kó tó wá di pé ibi tá a fẹ́ lọ gẹ́gẹ́ ni ó máa wà níbẹ̀. lẹ́yìn eléyìí a ní tí a pè ní ìfọ̀rọ̀dára wordplay nígbà tá a ní kékeré wọ́n pè ní ọ̀rọ̀ apẹ̀lẹ́lẹ́nu gẹ́gẹ́ bí Joseph Aláàgbọ̀dúnjọ 1969 bó ṣe jọ kàlẹ́ nìgbòdì tó pè ní aláwìyí wọ́n ní ká wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọ́ ló kò mọ̀ yí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ká ilé mẹ́ta wọ́n mọ̀ fi kọ́ wa àwọn yẹn ni à ń pè ní kí a fi ọ̀rọ̀ ṣeré a lè fi sílẹ̀bù ṣeré a lè fi ọ̀rọ̀ ṣe tó jẹ́ verb a lè fi ṣeré a lè fi adjective tó jẹ́ èèyàn a lè fi ṣeré àmọ́ àwọn ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ tó ra wọn a kàn fi wọ́n ṣeré lásán ni
Awólọ́wọ̀ lọ sí ìlú Ọ̀wọ̀ àwọn ọmọ Ọ̀wọ̀ tò ní ọ̀wọ̀wọ́ pẹ̀lú ẹyọ Ọ̀wọ̀ ọ̀kan lọ́wọ́ wọn. Awólọ́wọ̀ lọ sí ìlú Ọ̀wọ̀ àwọn ọmọ Ọ̀wọ̀ tò ní ọ̀wọ̀wọ́ pẹ̀lú ẹyọ Ọ̀wọ̀ kan lọ́wọ́ wọn. Afọ̀rọ̀sẹ̀ rírẹ̀ yẹn a fi Ọ̀wọ̀ tó jẹ́ town, a fi Ọ̀wọ̀ tó jẹ́ hand, a fi Ọ̀wọ̀ tó jẹ́ respect, a fi Ọ̀wọ̀ ìgbálẹ̀ group àwọn ẹbá sì kí gbogbo ara wọn. Awólọ́wọ̀ lọ sí ìlú Ọ̀wọ̀ àwọn ọmọ Ọ̀wọ̀ tó ní ọ̀wọ̀wọ́ pẹ̀lú ẹyọ ọ̀kan lọ́wọ́ wọn. A fi ọ̀rọ̀ ṣeré káfí lè mọ báwo ni ẹnu wa ṣe dá sí, báwo ni ẹnu wa ṣe dá sí. Àwọn eléyìí à ń pè ní kí á fi ọ̀rọ̀ káfí ṣeré. Aṣọ funfun má funfun ní funfun kí funfun mọ́, ó ti lè funfun ní funfun kí funfun jù. Aṣọ funfun má funfun ní funfun kí funfun mọ́, ó lè funfun ní funfun kí funfun jù. Kí a tó ṣe lọ àtúnfi ọ̀rọ̀ ṣeré. Àtìlọ́lá ń lọ́ra rẹ́lá, ó ti lè lọ́ra rẹ́lá jù. Àtìlọ́lá ń lọ́ra rẹ́lá, ó ti lè lọ́ra rẹ́lá jù. Mo dédò, mo jẹ dùdù nídò, mo ra dùdù nídò, mo wá fọwọ́ dùdù bọmọ nídòdò nídòdò. Ṣàtúnyẹ̀ bá ìdó rẹ́pọ̀ dòdò títàǹjẹ ìdógó. Mo dédò, mo ra dùdù nídò, mo jẹ dùdù nídò, mo wá fi ọwọ́ dùdù rọmọ nídòdò nídòdò. Àwọn lẹ́yìn à ń pè ní ìfọ̀rọ̀ṣeré tàbí ká sọ yí pé a fi ọ̀rọ̀ dára. Ṣé wọ́n ẹ̀dúró lẹ́yìn ó parun? Kò yẹ kó parun. Láríjà ètò yìí nì. Ẹ̀yẹ mélòó ló gbé ohun eléyìí mọ́? Ẹ̀yẹ mélòó ló ń sọ ohun eléyìí mọ́? Òbí mélòó ló fi sọ́mọ lẹ́nu? Ẹ má jẹ́ ká dé parun. Ẹ má jẹ́ ká dé parun. Bàbá ti ń gbọ́ táwọn ká táwọn wò ká mọ̀ fi kọ́ àwọn ọmọ wa kí àwọn náà lè mọ̀ pé níta kò yóò báyìí kò yẹ kó parun, ó ti ń parun, kò yẹ kó parun. A ní tí a pè ní ìfi ohun ènìyàn tá a mọ̀ sí personification. Kí wàá tí mo bẹ̀rẹ̀ ètò mo sọ fún wa pé gbogbo tá à ń kọ́ sí nílì metaphor àwa Yorùbá láti ní àwọn ìgbọ́kàn kó wọn lọ sínú yàrá wọ́n wá fọ́ kọ́ wá dá padà fún wọn, wọ́n fún oníṣúná mi. Ìfowópènìyàn ní personification ká gbé àbùdá ẹ̀mí fún nǹkan tí kìí ṣẹ̀mí. Àfihàn nìyẹn ògiri létí, ṣòkòtò rẹ́rìn, ẹyẹ ń kọrin, ewé ń jó, ilẹ̀ lójú. Àwọn yẹn kíláàsì aṣọ òde nìyẹn. Ìmọ́lẹ̀ dé òkùnkùn paradà, ìmọ́lẹ̀ dé òkùnkùn aṣọ ìmọ́lẹ̀ òkùnkùn aṣọ wọn di ènìyàn. Agbé ìṣe kárátà àbẹ̀mí fún wọn, òun ni à ń pè ní ìṣòwò ènìyàn tí a mọ̀ sí personification. Ẹ jẹ́ kí á tún tẹ̀síwájú lórí àwọn etí àyẹ̀lò. A ti lẹ́nu bà òwe, àkànlò èdè, àfiwé tààrà, àfiwé ẹlẹ́dọ̀, àsọdùn, ká fi ọ̀rọ̀ ká fi jẹ́bọ̀, àkàwé, àwí tó wí, ìfọ̀rọ̀dára, ìfohùnpènìyàn. Ẹ jẹ́ kí á wo ẹsẹ̀ Ifá. Bẹ́ẹ̀ ni ìlú èdè kan pọ́ngẹ́lẹ́ òun náà ní ẹsẹ̀ Ifá. Ṣùgbọ́n ẹni tó bá gbọ́ ọmọ fún ká ó sì dá láwo ó sì di abọ̀rìṣà. Kò rí bẹ́ẹ̀ rárá. Èdè ní ìdí kan tó yẹ kí á gbé láti máa wò, èyí tó ṣe pé ó máa ń wáyé pàápàá tí a bá wo àwọn sinimá. Ṣùgbọ́n nǹkan tó ṣe kókó nínú èdè yẹn, a máa rí àwọn ìfowópènìyàn bí nǹkan sọ yí pé arútu lórí fáfókè òkè ń bẹ láàrin ọ̀tá. Sẹ́ni pé nígbà yẹn arútu lórí fáfókè babaláwo tó dífá wọ́n pè ní arútu lórí fáfókè ní òkè mọ́tè òkè bẹ láàrin ọ̀tá. Àwọn kí ni àwọn kan tí wọ́n tò jọ?
àwọn yìí ni a mọ̀ sí ẹsẹ̀ ifá. A ní ifá gbogbo a ní kúkúrú ṣùgbọ́n torí pé àkànṣe ètò kan gbòógì lẹ́yìn náà nínú kò gbọdọ̀ parun. nígbà tá a bá bọ́ síbẹ̀ tí wọ́n bá fàyè gbà wá a kó gbogbo àwọn ohun èlò ifá a kó wọn wá. A ní ọ̀fọ̀ tó jẹ́ apá kan nínú agbára Yorùbá tí a mọ̀ sí ọ̀fọ̀ àwíṣẹ. Ọ̀fọ̀ òun ni kí á ní ìkápá gbogbo nǹkan tí ó ń bẹ ní àyíká wa. Fọ́nfọ́n ló ti fọ́n àsùnmáà láti kí àjà mo ní kó sùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n tó ti rókè dùn náà lànà bó ṣe rí náà lò. Ibi tá a sì dúró lórí ọ̀nà èdè Yorùbá tí a fọkọ̀ parun tí a mọ̀ sí Yorùbá figures of speech ní ti òní nù. Pẹ̀lú àṣẹ Yorùbá yìí tó bá tó di ní ọjọ́ mẹ́jọ a kò máa mú ohun àárọ̀ tó ní ìwà tí a fọkọ̀ parun títí nígbà tá a kò fi pàdé. Èmi kò ní kú ẹ̀yin náà kò ní kú. A ó jọ fi àìkú méjì lẹ́gbẹ̀rẹ̀ Sàlíù Babátúndé Bákàrè ló kí wa wípé ká fi lè pàdé.